ọmọ kóòtù jíire abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò yìí kọ́ bàbá wa olùbàdàn ti jáde o. Bẹ́ẹ̀ ni kábíyèsí ọba gbadéwọ̀lú ọba abdulrasheed ládọjà wọ́n mà ti kéde ọdún olóòlù títí ọdún 2026 yìí o. pẹ́rẹ́ tí wọ́n kéde ọdún yìí tán ni àwọn àáfàá ni wọ́n dìde ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tako ọdún olóòlù. ẹ wo ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lódìdí. ẹ káàbọ̀ sórí ìkànnì wa o, ilẹ̀ oòdùà ilẹ̀ àbínibí wa. kábíyèsí ọba olùbàdàn ti ìlú ìbàdàn wọ́n ti kéde nípa ọdún olóòlù tí wọ́n máa ń ṣe ní ọdọọdún, èyí tó jẹ́ ti àṣà àti ìṣẹ̀ṣe ìlú ìbàdàn débi pé wọ́n ní on the 27 July ní ọdún olóòlù. Gẹ́gẹ́ bí kábíyèsí olùbàdàn ti sọ̀rọ̀, wọ́n ní láti on the 27 July títí di ọjọ́ 30 July, ìyẹn month end di oṣù July tí a wà yìí. bẹ́ẹ̀ ni o, lọ́gán tí bàbá kéde ọdún olóòlù tán tí gbogbo ìlú ìbàdàn gbáradì fún ọdún olóòlù tó jẹ́ ti ìṣẹ̀ṣe ìlú ìbàdàn, ṣàdédé làwọn àáfàá jáde o. bẹ́ẹ̀ ni ṣàdédé ni ká sọ pé àáfàá tí ò lógo tàbí ká sọ pé yóò náà dẹ̀ fẹ́ gé ni audience ni àbó fẹ́ draw attention èèyàn ló jáde ló sọ̀rọ̀ against ọdún olóòlù. ní kí ló ti wí? àkọ́kọ́ náà, gẹ́gẹ́ bí n tí àáfàá ń sọ, àáfàá ní tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni nítorí kábíyèsí olùbàdàn wọ́n ní ọdún olóòlù yìí kí gbogbo ọlọ́mọ kó mọ́mọ ẹ̀ so. pàápàá jùlọ bàbá olùbàdàn tún yànnàná ẹ̀ dáadáa pé àwọn obìnrin ti ìlú ìbàdàn wọ́n ní kí oníkálukú kíyèsára gidigidi pẹ̀lú ìkìlọ̀ ńlá. ó tún kì wọ́n ń lọ pé gbogbo ìrìn tí obìnrin bá ń rìn kò gbọ́dọ̀ gbábi olóòlù kọjá o, kò gbọ́dọ̀ rìn ní táìmù tí wọ́n ń gbé ọdún olóòlù kọjá kiri ìlú ìbàdàn. èyí ni nǹkan tí bàbá olùbàdàn sọ tí àáfàá yìí tó jáde tó wá sọ kátikàti nínú ọ̀rọ̀. gbọ́n tó wí, ó ní tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni, ó ní nígbà tó dìde àáfàá ní tí wọ́n bá fẹ́ ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe, ó ní pé kí wọ́n wọnú igbó lọ. gẹ́gẹ́ bí olùbàdàn ti sọ, olùbàdàn ti ní kí obìnrin ó rí kíni kí ó kíyè sára. gbogbo obìnrin ìlú ìbàdàn wọ́n ní ẹ máa ń rìn níbi tí olóòlù ti ń kọjá o. èyí ni ìkéde tí kábíyèsí wa olùbàdàn sọ. kí ló sọ èyí sí ni àáfàá gbé parí o, ló fi ń sọ fún kábíyèsí, ó ń sọ fún odidi ọba ilẹ̀ yorùbá ẹ̀gbin wípé tí wọ́n bá fẹ́ ṣe ọdún wọn kọ́ lọ máa ṣe nínú igbó. bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n yànnà náà kankan fún yín. ṣé ẹ rí ìṣẹ̀ṣe mẹ́ta ni a ní ìṣẹ̀ṣe a dẹ̀ tún ní orò, a dẹ̀ ní ẹ̀sìn. ẹ má da ẹ̀sìn pọ̀ mọ́ ìṣẹ̀ṣe, nítorí tá a bá ń sọ̀rọ̀ ìṣẹ̀ṣe lohun tá a dáyé bá. Either you're a Christian or you're a Muslim, orísun kan ló ti ṣẹ̀ wá, tó túmọ̀ sí pé ìṣẹ̀ṣe ò kì í ṣẹ̀sìn. tá a bá ń sọ̀rọ̀ ẹ̀sìn, à ń sọ̀rọ̀ bóyá bíi àwọn ẹ̀sìn ifá, ẹ̀sìn kìrìsìtẹ́nì, ẹ̀sìn mùsùlùmí. kí wá ní ti mùsùlùmí ń bẹ̀ tó fi wá ń sọ fún odidi olùbàdàn pé kó gbé ìṣẹ̀ṣe olóòlù kó gbé lọ́nú igbó? ó yà yín lẹ́nu ọmọ yorùbá. ohun tó wà ń bẹ̀ ni pé ṣé ẹ rí ìṣẹ̀ṣe àṣà àti ṣe ilẹ̀ yorùbá ni, àṣà àti ṣe ìlú kan ni. bí àpẹẹrẹ sì, ṣé ẹ mọ̀ pé ẹ̀sìn ìṣe àwọn Sudan, ìṣe àwọn Arabic ni wọ́n gbé wọnú ilẹ̀ yorùbá tó ń pè ní mùsùlùmí. that is their way, that is their culture. but ẹ̀sìn ni bíi kìrìsìtẹ́nì, mùsùlùmí àti ẹ̀sìn ifá, ṣùgbọ́n ìṣẹ̀ṣe yàtọ̀. ìṣẹ̀ṣe ó yàtọ̀ gédéǹgbé. ó ṣe jẹ́ wípé nǹkan tó bá ti papọ̀ mọ́ ìṣẹ̀ṣe ni àwọn àáfàá yìí ni wọ́n máa ń sọ̀rọ̀ against.
ẹ lè ever gbọ́ kí kírísítẹ́nì kó máa tàpá tàbí kó máa sọ̀rọ̀ sí ìṣẹ̀ṣe nítorí pé bìlíìfù kírísítẹ́nì ni pé ìkan ò gbọ́dọ̀ díkan lọ́wọ́, oníkálukú kó wà lọ́wọ́ ẹ̀. To avoid anything like wàhálà, ẹ lè rí kó máa ṣe ìṣẹ̀ṣe ní everyday, just once in a year. Kí wá ló wá fẹ́ tèkì àwọn àfáà yìí láti fi ọjọ́ kan lẹ̀? Torí mo rántí nígbà tí àfáà kan jáde tó ní ìran mùsùlùmí Sudan ló ti wá. Kí wá ló dé tí wọn gba Sudan lọ tó fi wá jẹ́ pé ilẹ̀ Yorùbá gangan ni wọ́n fẹ́ máa dà láàmú, tó ṣe jẹ́ wípé tí Yorùbá bá ti jáde báyìí oríṣiríṣi ìwà burúkú yìí ó ti kún ọwọ́ àwọn àáfàá yìí jù. Ó dìgbà tí ìran ọmọ Yorùbá bá dìde tá a bá gba ara wa, torí mò ń rí tọ́pọ̀lọpọ̀ èèyàn kọ sínú comment section. Bẹ́ẹ̀ ni mi sọ pé ibi táyé lajú dé yìí kí wá ló dé tó sì ń ṣe ẹ̀sìn kan, tó ń ṣe orò kan, tó ń ṣe ọdún kan. Ṣe rí orò yìí ìṣẹ̀ṣe ni, òun ló ní ipa tó ń kó nílùú Ìbàdàn. Nítorí pé ayé ti lajú ká wá fi ojú egbò tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ tí ẹ̀yin àfáà bá fẹ́ gbégẹ̀ sí tẹ́ ẹ fẹ́ sọ pé bóyá ìṣẹ̀ṣe ò rí ù, ẹ lè kó àwọn ìyàwó yín obìnrin àbí kẹ́ ẹ kó àwọn ọmọ yín obìnrin náà, kẹ́ ẹ kó wọn síta, kẹ́ ẹ kó wọn sí time tí wọ́n bá ń gbé ọdún Olóòlù kọjá. Ṣé ẹ fẹ́ gbọ́? Èyí tó bá bá ọdún lọ tó bá bá orò lọ séèmù ni, nítorí ẹlẹ́ẹ̀fẹ̀ gbọ́n ni. Ó dìgbà tí gbogbo ọmọ Yorùbá bá dìde fún yín kẹ́ ẹ tó mọ̀ pé ó jẹ́ kẹ́ ẹ tọwọ́ bọ ibi tọ́wọ́ ń gbé. Lẹ́sìn ẹ̀sìn àtọ̀húnrìnwá tẹ́ ẹ wá gbé lórí kankan tẹ́ ẹ sọ yẹn di nǹkan míì. Tàbá dẹ̀ máa wọ ọ̀pọ̀lọpọ̀ yín kò ń ṣe pé tàbá inú Yorùbá ni wọ́n ti bí yín, ẹ kò joyè ọmọ àlè kalẹ̀. Torí níbi tá a ṣe ìwádìí dé bí Nàìjíríà ṣe gba ẹ̀sìn mùsùlùmí, àwọn tó ní ẹ̀sìn gan wọn ò gba ẹ̀sìn lẹ́sìn pákánleke báyìí. Wọ́n fi àyè gba ìṣẹ̀ṣe ìlú yẹn náà. Kò sí bí ẹ̀sìn ṣe lè wà tó, àwọn ìlú yẹn náà wọ́n ní ìṣẹ̀ṣe wọn, wọ́n ní orò ilẹ̀ wọn tí ó jẹ́ pé wọn ò lè ṣe kó má tẹ̀lé. Kí wá ló dé tí ẹ̀yin ọmọ àlè tẹ́ ẹ pera yín ní àfáà? Yes, nítorí ọ̀pọ̀lọpọ̀ ní yín ọmọ àlè ni. Àgbàsódì ẹ̀sìn lẹ wá fẹ́ fi dalẹ̀ Yorùbá rú fún wa. Ìyẹn la ò ní gbà o, ìyẹn la ò ní gbà. Ṣé rí ọdún Olóòlù tó ń bọ̀ yìí yóò bá wa láyọ̀, ṣùgbọ́n tẹ́ ẹ bá wá sọ pé irọ́ ni bàbá Olúbàdàn sọ tàbí eré ló ń pa, ẹ gbégẹ̀ sí. Bẹ́ẹ̀ ni kẹ́ ẹ kó àwọn ọmọ jáde kẹ́ ẹ wá sọ pé kò sí ní tó kàn yín. Á yà yín lẹ́nu pé ẹ lọ́lẹ̀ yìí tọmọtọmọ nìyẹn. Ẹ wo ẹ̀yin èèyàn mi, bẹ́ẹ̀ ni ọdún Olóòlù nílùú Ìbàdàn, ìwọ tó o bá mọ bí ọdún náà ṣe máa ń dùn sí, ó mọ̀ pé ọdún gidi ni. Yorùbá ló pé jù nínú àṣà, nínú ìṣe àti nínú ẹ̀sìn tá a dáyé bá. Tó àrírí jù báyìí lọ lórí ìkànnì wa o, Ilẹ̀ Oòduà. Ẹ lè bá ti wa jẹ́ pẹ̀lú like, ẹ bá ti wa jẹ́ pẹ̀lú share, ẹ bá wa bó kó lọ fà á. Láfi ń kí n wípé Ilẹ̀ Oòduà gbè wá o, bẹ́ẹ̀ kò ní gbọ̀dàlẹ̀. Ilẹ̀ Oòduà, ilẹ̀ àbínibí wa.